ìwọ bọ́ fún làbàtà ó yọ bẹ́tì dúró ṣó rò pé omi ló mu yó síbẹ̀ ni. níbo ló wà tó bá jẹ́ pé wọ́n tiẹ̀ ti bí ẹ o níbo ló wà nígbà tèmi àtọkọ mi tó jẹ́ pé aṣọ kan báyìí ló kù lọ́rùn wa tó jẹ́ pé tóun bá lọ báyìí pẹ̀lú shirt and trouser ẹyọ kan èmi náà gba ọ̀nà bí báyìí pẹ̀lú skirt and blouse ẹyọ kan tá à ń wá bó ṣe lè máa dá. Do you know for how many years la fi sùn nínú uncompleted building so that we can just become something in our lives? Respect her. Yes, báwo lè ṣe máa ní guts láti wá sí ilé tí ọkọ wa gbà fún mi? Like ṣé wọn ò gbé mi wá báyìí náà? Èmi wá yìí sọ̀tẹ̀ nínú ilé tí mo mọ bọ́ bí wọ́n ṣe gbé kalẹ̀. Mama, ẹ wo bí ẹ ja wèrè ni. No, really iṣẹ́ ṣì èrè ni. Ṣé torí mo ń bá yín sọ díẹ̀díẹ̀ mo ń fi ọwọ́ túnba ọkọ mi mo fi ń wọ̀ yẹn dẹ̀ ń ṣe bí olórí burúkú. No, kí ni problem yìí gan? Kí ni problem yìí? Mama, mo fẹ́ kẹ́ tún wá rí mi dáadáa kẹ́ wò mí dáadáa. Ṣé rí oyún tó wà nínú mi yìí tí ọkọ mi fún mi yìí mo máa fi bímọ kó dẹ̀ lè dùn mí fún yín ẹni tí ò ní irú ẹni kò lè mọ yẹn. Ṣé o rí oyún tí gbogbo bá ti ní báyìí èso ló máa fi ń sọ ṣòro lè tó wà pé o máa fi so ya omi dànù ni ẹ dákẹ́ o máa bù. ìyá yẹn lè yóò lè kú nítorí tí ewúrẹ́ bá bojú wẹ̀yìn báyìí á fi èpè fẹlẹ́pè àbíyẹ̀ lóyún tó ń wò yìí bẹ́ẹ̀ ni ẹ kó ṣì bọ́ta.